Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe dáadáa la bá yín. Gist tèní wọ́n ní Ashley ń bẹ Kábíyèsí pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ kóun dúró sí pálàsì pẹ̀lú Queen Naomi o, pé kán má lé òun síta torí ìtìjú. Ẹ̀yin èèyàn lé gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ wá sí orí channel Mashola Gist TV, a kí yín káàbọ̀, ẹ kú ètò èní. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin subscribers mi, mo dúpẹ́, ẹ ṣé, ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe láti bẹ̀rẹ̀ òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin tí ẹ bá ti subscribe kí lẹ̀ ń dúró ṣe, ẹ subscribe. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ashley ní pé kí Kábíyèsí jọ̀ọ́ kán jẹ́ kóun dúró ti Queen Naomi nínú palace pé nítorí ìtìjú. Wọ́n ní Ashley ní pé Kábíyèsí wípé wọ́n ń worship Queen Naomi bí Ọlọ́run ni o. Wípé ṣe ni Kábíyèsí wà obsessed pẹ̀lú Queen Naomi. Wípé wọ́n á máa ṣe Queen Naomi bí Ọlọ́run. Ọ̀rọ̀ yìí máa pọ̀. Ó ní ṣe ni Kábíyèsí ń lọ wájú ló ń lọ ẹ̀yìn pẹ̀lú Queen Naomi, kò jẹ́ kí Queen Naomi lọ. Wípé Kábíyèsí ò jẹ́ kí Queen Naomi. Wípé ṣé Queen Naomi nìkan lobìnrin tó wà láyé ni. Pé Kábíyèsí a máa ṣe bí ẹni pé wọn ò róbìnrin rí. Ọ̀rọ̀ yìí pọ̀ o. Ó ní òótọ́ ni o, ó ní kì í ṣe kékeré o. Ó ní Queen Naomi, ó ní Kábíyèsí ò ní jẹun tí wọ́n bá gbúròó Queen Naomi. Ó lóun ti rí Kábíyèsí tán sunkún rí nítorí Queen Naomi. Ó lóun ti rí Kábíyèsí tí wọ́n ò jẹun for days nítorí Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, no be small thing o. Ashley ló ń sọ gbogbo èyí o. Àlẹ́jì ni nǹkan tá a gbọ́ ni o. Wọ́n ní Ashley ní kí Kábíyèsí má jẹ́ kí àwọn èèyàn fi òun ṣe yẹ̀yẹ́ o. Wípé àwọn èèyàn máa fi òun ṣe yẹ̀yẹ́ seriously tóun bá kúrò nínú palace. Ashley ló máa mind business òun ò ní put nose sí àfíà anybody. Wípé tí Kábíyèsí bá ti jẹ́ kóun dúró sínú palace, wípé jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ lòun máa ṣe. Kábíyèsí ní láyéláyé kò jọ. Kábíyèsí ní kì í ṣe pé kó o fi wà nínú palace ni. Kì í ṣọ̀rọ̀ Queen Naomi. Àwọn fẹ́ peace àwọn, ó ti sá wọn. Àwọn fẹ́ peace àwọn. Àwọn fẹ́ rule àwọn aráàlú. Àwọn ò fẹ́ ṣe ọba lórí olórí mọ́. Ṣùgbọ́n àwọn fẹ́ ṣe ọba lórí ará ìlú. Ọ̀rọ̀ gbogbo ẹ̀yin olórí, ọ̀rọ̀ yín ti sú mi. Ẹ jẹ́ gbọ́ràn ní ìsinyìí kẹ́ ẹ lọ sí ibi tí mo bá rà fún yín. Tí n bá fẹ́ rí yín, àmọ́ wa máa rí yín bẹ́ẹ̀. Kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o. Àlẹ́jì ni o. Kábíyèsí ní àwọn fẹ́ focus o, àwọn fẹ́ ṣe nǹkan táwọn gbẹ́kẹ̀lé láti ṣe fúnra wọn. Àwọn fẹ́ jọba lórí ará ìlú, àwọn fẹ́ múnú ara àwọn dùn. Kábíyèsí ní àwọn ní responsibility tó yẹ káwọn ṣe fáráàlú. Wípé àwọn èèyàn àwọn wọ́n ti ń pariwo. Wípé àwọn ò ní time fún àwọn táwọn jọba lé lórí. Kábíyèsí ní àwọn ṣèlérí pé àwọn fẹ́ serve aráàlú. Wípé so nǹkan táwọn bá sọ fáwọn olórí nìkan gbọ́. Àwọn ò láwọn fẹ́ divorce wọn. But kán wà níbi tó bá yẹ kán wà. Kán wà ní ààyè táwọn bá fi wọ́n sí. Kábíyèsí tẹ̀síwájú. Wọ́n láwọn ò disrespect ẹ̀yin olórí. Wọ́n ní àwọn ò disrespect yín rárá. Wọ́n nítorí ìyàwó àwọn lẹ jẹ́. Wọ́n ní ṣùgbọ́n ẹ ṣe nǹkan táwọn bá ní kẹ́ ẹ ṣe. Ẹ dúró síbi táwọn bá ní kẹ́ ẹ dúró sí. Ẹ lọ síbi táwọn bá ní kẹ́ ẹ ralé sí, kẹ́ ẹ dẹ̀ ralé síbẹ̀. Àwọn á dẹ̀ sanwó ló bá tán. Kábíyèsí ní àwọn ò ralé. Ashley, Mariam, Rónkẹ́ àti Tèmítọ́pẹ́ tiẹ̀ ti ralé ń tiẹ̀. Àwọn mẹ́ta tó kù yẹn náà nìyẹn. Ashley, Mariam àti Rónkẹ́. Olórí Rónkẹ́ àbí? Wọ́n ní láwọn ò ralé fún yín o. Wọ́n láwọn á ralé fún yín. Iyekíye tó bá jẹ́ àwọn á rà. Tí ò bá ti ń ṣe outside Nigeria. Wípé ẹ̀yin ṣá lọ wálé tẹ bá ti fẹ́ ẹ wá, àwọn á sanwó ẹ̀.
Kábíyèsí ní àwọn fẹ́ jọba lórí àwọn ará ìlú. Kábíyèsí ní kì í ṣe nítorí Queen Naomi o, wípé kán má máa sọ pé nítorí Queen Naomi ni. Wọ́n ní rárá, wọ́n ní ọ̀tọ̀ ní ayé Queen Naomi. Èèyàn kan ò gbọdọ̀ lọ síbi tí ọ̀rọ̀ Queen Naomi bá wà. Wọ́n ní ṣùgbọ́n àwọn ń sọ ní ìsìn wípé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ tó bá yẹ káwọn gbé lórí àwọn ará ìlú. Àwọn ní láti ṣe yìí, ó dẹ̀ wà very very important. Ẹ̀yin èèyàn wa, gbogbo nǹkan tá à ń sọ fún yín, kábíyèsí ló ń sọ allegedly. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Kábíyèsí ní àwọn ò fẹ́ kí àwọn olórí kan wà lójú kan wípé because kò wà healthy fáwọn. Wọ́n ní kò wà healthy fáwọn rárá. Kábíyèsí bá sọ fáǹtì wa, wọ́n ní tó bá jẹ́ pé bó ṣe sọ pé àwọn wà obsessed pẹ̀lú Queen Naomi, tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn fara mọ́, àwọn ò care tó bá yà ti jọ́rọ̀ Queen Naomi. Wípé ó sọ pé àwọn ò jẹun nígbà míì nítorí Queen Naomi. Ó ní pé àwọn ń sunkún nígbà míì nítorí Queen Naomi. Pé ó wà okay yẹn náà dà. Wípé kò sí nǹkan tó bad nínú ẹ̀ téèyàn bá sunkún àbí téèyàn ò bá jẹun torí ẹni téèyàn nífẹ̀ẹ́. Kábíyèsí. Ọlọ́run, mo máa ń gbádùn kábíyèsí gangan. Bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, Awólẹ́forí adé o. Kábíyèsí ní tó bá yà ti jọ́rọ̀ Queen Naomi, ẹ bá bá wọn, ẹ bá láwọn ń sunkún, ẹ bá láwọn ò jẹun, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o, ẹ̀yin aráalé. Ẹ jẹ́ a jọ máa gbọ́ lọ. Kábíyèsí ní àwọn ò jà fún Queen Naomi nígbà tí gbogbo wọn wá sínú palace. Wọ́n ní ṣùgbọ́n ní ìsìn àwọn fẹ́ jà fún Queen Naomi. Àwọn dẹ̀ máa win ní àti Queen Naomi ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé, gist èní nì. Mo ní kí n mú wá fún yín ní èmi ọmọ yín Máṣọ́lá. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dí o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.